أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. Àlàáfíà Ọlọ́run orí àjẹjẹ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá wa gbé o. Níbikíbi tí ẹ ti join program wa láàárọ̀ yìí. Òkè wa ẹjọ́ bí ẹ ṣe ń wọlé yẹn. Mo fẹ́ kẹ́ máa bá mi share program yìí dáadáa. Mo fẹ́ kẹ́ bá mi invite àwọn èèyàn wá sórí ẹjọ́. Ẹ bá mi share ẹ̀. Gbogbo ọwọ́ tó bá ń share program yìí, ẹ fọwọ́ yẹn gba àánú látọ̀dọ̀ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé. Èèyàn 18 péré ló ṣẹ̀ṣẹ̀ bá wa share ẹ̀. Ó ti dèèyàn 20 báyìí tó bá wa share ẹ̀. Ẹ bá mi tẹ love, like and share. Love, like and share. Gbogbo ẹ̀yin olóríire èèyàn níbikíbi. Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ọlọ́run ò ní dà wá láàmú. Gbogbo ohun tá a fẹ́ báyìí lọ́lọ́run ó ṣe. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Agbẹ́sìnga àgbáyé. Kí ẹ máa bá mi share program yìí. Bisalam Tóyìn Bashir. Ẹ dákun. Ó dé èèyàn mélòó tó bá wa share ẹ̀ báyìí. Oyèwọlé Bùkọ́lá, ọmọ mi alálùbáríkà. Ó dé èèyàn 22. Oh, mashallah. Ajia Zainab, ẹ wá kọ́gbọ́n. You are welcome. Taufik Assis. Gbogbo yín là ń kí o níbikíbi lágbàáyé. Kí Olúwa wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Olúwa jọ̀ọ́. Alẹ́ ọ̀la lọmọ yẹn lọ ìyá àbèjì. Alẹ́ ọ̀la a resume ní àárọ̀ Monday síbẹ̀. Alẹ́ ọ̀la ló ń lọ inshallah. Ó dé yẹn 26. Bá wa share ẹ̀ báyìí. Àmì Ọlọ́run. Ọpẹ́ ńlá la dá fún Ọlọ́run. Láàárọ̀ yìí, gbogbo ẹ̀yin èèyàn, ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ṣe program àárọ̀ yìí gẹ́gẹ́ bá ṣe jọ máa ń ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ láàárọ̀ yìí kájọ ṣàlàyé àwọn nǹkan tí ò yé wa fúnra wa. Kí Ọlọ́run kó wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Wọ́n lẹ́nìkan gba Islam. Wọ́n ti pè mí báyìí gan wípé àwọn fẹ́ kí n wá síbẹ̀. Ojoojúmọ́ ni Islam ń lékún. Ìyá tó gba Islam yìí jẹ́
ìyá aláwo agbẹ́sìgà àgbáyé oyè wo nìyá yẹn jẹ àtúnwò àtọmọ rẹ̀ àpè náà Allahu akbar Allahu akbar Allahu akbar àmà dúpẹ́ fọ́lọ́hun àmà dúpẹ́ fọ́lọ́hun àmà dúpẹ́ bọ́lọ́hun ṣe ń tò ó ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share Islam is the best. Àwọn ò ní bú ẹ̀sìn ẹlẹ́sìn bí ààyè bú ẹ̀sìn ẹlẹ́sìn àwa máa pèpè sí tiwa ní ìyá àbíyè gbogbo Lagos State ẹni tó gba Islam yìí jẹ́ ìyá àbíyè gbogbo Lagos State lẹ́kọ̀ọ́ tí a tá wà yìí náà ni wọ́n bá ní kọ́ ránṣẹ́ pè mí adúpẹ́ fọ́lọ́hun àwa adúpẹ́ fọ́lọ́hun o jẹ́ ń sọ fún ẹ olórí alágbo gbogbo Lagos State ìyá àbíyè gbogbo Lagos State ó tún wá jọ olórí alágbo gbogbo Lagos State ṣẹ́yìn rò pé nǹkan kan wà ṣẹlẹ̀ ní kò sí ẹgbàgbé ẹ̀ Ọlọ́run ti parí eléyìí ẹ bá mi share program yìí dáadáa bá ń share ẹ bá ń share ẹ ẹ bá mi share ẹ ẹ bá mi invite gbogbo àwọn èèyàn wá sórí ẹ wàláhì wọ́n lóye tó jẹ́ pọ̀ kódà wọ́n ẹnìyẹn tó máa joyè kan lọ́n the 1st of October 1st of October ó máa joyè ọmọ rẹ̀ tọ́jọ́ gba Islam yìí náà máa joyè ní on the 4th of October lọ́wọ́ bàbá alágbára ẹ wo lẹ́yìn Ọlọ́run àfọlọ́run lẹ́yìn Ọlọ́run àfi Ọlọ́run o láì lẹ́yìn Ọlọ́run ọlọ́pẹ́ bá wà díwájú Ọlọ́run náà lẹ́tùn bá ń bẹ bẹ́ẹ̀ bá lọ sẹ́yìn Ọlọ́run náà lẹ́tùn bá ń bẹ bẹ́ẹ̀ lọ wájú ayé Ọlọ́run náà lẹ́tùn bá ń bẹ bẹ́ẹ̀ lọ sí ayé Ọlọ́run náà lẹ́tùn bá ń bẹ kò sí nǹkan kan mí lẹ́yìn Ọlọ́run o ẹni tí ó bá kú ní kó yá tètè yá kú Islam Ọlọ́run ti parí ẹ̀ Razak Adesina mo kí yẹ káàbọ̀ Busari Ọmọtáyọ̀ Fauziya gbogbo yín mo ń kẹ́ má bá mi share ẹ̀ Mufti Manchester wọ́n ní doctor please let's talk about K1 Aswayinde K1 the ultimate àwa táwọn ṣe Islam mara wa ẹni tí ò ṣe Islam náà mara ẹ̀ ìyẹn jàlájì kò mí ní pé wọ́n kẹ́ mọ́ pé ní mùsùlùmí bá ìyẹn jàlájà kò mí ní pé ń pè ní mùsùlùmọ́ o wàláhì àmọ́ gbogbo ẹ̀ jùlọ Ọlọ́run akọ wa mọ̀ ṣe á sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ ẹja yanjú bí tá a bá dé yìí Mufti Manchester jazakumullahu khairan èyí tó yẹ ká sọ ni èyí tó yẹ ká sọ ni bàbá ní ṣàbùsí èyí tó lẹ́tọ̀ọ́ tá a gbọ́dọ̀ sọ ni a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹja bá tọ́pìkì wa yìí ìyá ìmújọ́lá Yusuf mú kí yẹn káàbọ̀ lẹ́yìn Ọlọ́run àfọlọ́run lẹ́yìn Ọlọ́run wallahi Ọlọ́run náà lẹ́tùn bá ń bẹ̀ ẹ mọ̀ pé àbùkù ńlá ni laibun azimun liman awwala ala ghairihi àbùkù ńlá ni fún gbogbo ẹni tó bá lọ gbé ara lé nǹkan mi
tó yàtọ̀ sọ́lọ́run àbùkù ńlá ni. walaibun azimun lima la yatafakkar binafsihi an shakhsiyatihi àbùkù ńlá ni gbogbo ẹ̀dá tí ò bá lè ronú bó ṣe rí fúnra rẹ̀. Suleiman Ayọ̀dèjì ẹ mọ̀ wípé Islam ẹ̀sìn kan tí ò fẹ́ báyìí ni ní tó bá fẹ́ jẹ́ ní tó bá fẹ́ tó bá ní jẹ́ má jẹ́. Ọlọ́run lọ́jọ́ yìí ni kó ṣàánú wa. Mo máa play fídíò kan fún wa, máa play voice kan fún wa, máa dẹ̀ pé agbẹ́sìgá àgbáyé lórí ìyá tó ṣẹ̀dí Islam yẹn tí wọ́n invite ń gbé kí n wá síbẹ̀. Àmọ́ síwájú yẹn Muslim brother wa tó jẹ gbèsè tí à ń gba owó fún wọn láti sanwó ilé yẹn láàárọ̀ yìí, wọn láti sanwó ilé yẹn láàárọ̀ yìí. Owó ilé yẹn jẹ́ 350,000. Alẹ́ àná náà la ṣe program fún. Ta ló rántí iye tá a rí lálẹ́ àná? Ta ló rántí iye tó kù? Ìjọ ta ló rántí iye tá a rí lálẹ́ àná? Ta ló rántí iye tó kù? Kásárì ṣe yẹn pápápá ká tó bọ́ síbi program. Program tó fẹ́ play láàárọ̀ yìí, program Ta Lọ́lọ́hun àti Ṣéhù Làbíbù Àgbàjì. 141,000 lówó tó kù. Èrò la rí yẹn. Èrò lówó tá a rí yẹn. UBA Bank. Àti rí Tóyìn Bashiru wọ́n ti kó lórí kíní lánàá 163 ló kù tẹ́lẹ̀. Ẹnìkan fún wa ní 20,000 ó wá kù 143. Ẹnìkan wá fún wa ní 2,000 ó wá kù 141,000 lówó tó kù. Mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run, account number yẹn nìyẹn, ká tètè send ẹsẹ̀ nìyẹn kó lọ sanwó lé yẹn láàárọ̀ yìí. Gbogbo tọ́lọ́ bá fún kálukú wa lágbára. Àti rí 209,000 out of 350. Ó wá kù 141. Ẹniọlá ìfẹ́ níyì ló máa bá mi san ilé san lórí. Ẹ jọ̀ọ́ sí iye tó kéré. Gbogbo ẹ̀dá tó bá bu ọmọ ìyá rẹ̀ láṣìírí, àṣírí tí ẹ̀ náà ní tú láyé kò ní tú lọ́run. Gbogbo ẹ̀ tó bá dẹ̀ tú àṣírí ọmọ ìyá ẹ̀ kó náà má retí pọ́lọ́hun ó bò òun láṣìírí. Gbọ́miyé gbọ́ ẹni bá bu ọmọ ìyá ẹ̀ láṣìírí, àṣírí ẹ̀ ò ní tú láyé kò ní tú lọ́run. Gbogbo ẹni bá wá tú àṣírí ọmọ ìyá ẹ̀ kó náà má fọkàn sí bíbò àṣírí o. Àbẹ̀wá lórúkọ Ọlọ́run 2075440558 141,000 ló kù. Gbogbo ẹ̀dá tí wọ́n náà rawọ́ ra sẹ̀sọ́dọ̀ Ọlọ́run láàárọ̀ yìí, Ọlọ́run wọlá títóbi ẹ̀ fúnra rẹ̀. Gbogbo tó kàn nínú ayé tiẹ̀ náà lóore Ọlọ́run bá ń gbélé ẹ lọ́wọ́. Gbogbo tó kàn nínú ọ̀rọ̀ tiẹ̀ náà, nígbàtí ẹni yẹn tá a sọ fún lánàá ó náà wà lórí program. Mo sọ bẹ́ẹ̀ nìyẹn lánàá pé iye báyìí la rí o, ó sì alhamdulillah ó dẹ̀ bú sẹ́kún. Tó bá di láàárọ̀ yìí má wọrí, a ṣe program yóò dẹ̀ pé lágbára tọ́lọ́hun. A lè kó fún ọ Dèjì Ọláyíwọlá, you are welcome sir. A lè kó fún ọ, ó lọ sanwó lé yẹn. Kọ́lọ́njọ́ nínú àánú ẹ̀, gbogbo ẹni tíṣẹ́ rẹ̀ ti dàrú, kọ́lọ́njọ́ kó bá mi dìde àánú sí ìgbésí ayé yìí. Gbogbo ẹni tíṣẹ́ rẹ̀ ti dàrú, gbogbo ẹ̀dá tíṣẹ́ ti dàrú,
kọ́lọ́n bá ń dìde àánú sínú ayé yín o ọlá títóbi Ọlọ́run 2075440558 ẹni tó bá wá fún wa lówó ẹ bá mi kọ́mẹ́ǹtì sórí ibi ẹjọ́ ẹ kàn bá ń fi kún ní pé owó ilé tẹ́ bá ti kọ owó ilé yóò ti yé wa owó ilé ẹ̀rọ akọ síbẹ̀ ẹjọ́ torí Ọlọ́run kí gbogbo ẹ̀yin olóríire èèyàn another 10,000 àbí rárá o okay another 10,000 ti wọlé o Olúkọ̀yà Jamiu for house rent nínú 141 ókèlò okù 131 yeah 10,000 láti ọ̀dọ̀ Olúkọ̀yà Jamiu for house rent wọ́n ti fún wa ní 10,000 okù 131 131,000 gbẹ̀yìn olóríire èèyàn ẹ bá wa dìde ìrànlọ́wọ́ jọ́tẹ́ yìí náà bá ń kalẹ̀kùn gbogbo ilẹ̀kùn tẹ́yìn náà ń kàn Ọlọ́run ó bá yín ṣí èyí tó lówá tí wá ṣe lóore fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ọlá títóbi rẹ̀ Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ 2075440558 UBA Bank mashallah Olúkọ̀yà Jamiu ẹ ṣe ẹkú náwó gbogbo tẹ́yìn náà ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run á bá mi ṣe fún yín lágbára tọ́lọ́run ìyá wa Tawakkaltu Mojírọ́lá wọ́n ti send 3,000 ó pè ló bá yẹn ó kù 128 Kazeem Adékúnlé 2,000 ó kù 126 Kazeem Adékúnlé 2,000 ó kù 126 Ọlọ́run ó bá mi san yín lẹ́san olóore ìyá mi Aisha Salau àṣìṣe ń lọ lálẹ́ yìí alẹ́ ọ̀la Sunday a ṣe fídíò tó bá dé airport àṣìṣe ń lọ ní alẹ́ ọ̀la Sunday lágbára Ọlọ́run ti parí ẹ̀ tíkẹ́ẹ̀tì ẹ̀ rí lágbára Ọlọ́run pléènì rẹ̀ sì ní kò ní já àṣìṣe ń lọ lálẹ́ ọ̀la tíkẹ́ẹ̀tì àṣìṣe rẹ̀ o gbẹ̀yìn olóríire ẹ ṣé adúpẹ́ o ọmọ tí yín náà rà ánú gbà o tíkẹ́ẹ̀tì ẹ̀ rí ọ̀la ní 20 what September 24 ọ̀rẹ́ mi mọ̀ bẹ́ẹ̀ lè rí dáadáa báyìí September 24 á dìbẹ̀ ní September 25 á dìbẹ̀ ní September 25 inshallah Lufthansa Sunday ọ̀rẹ́ Lufthansa ńlọ́lọ́ ní lára fún o bó ṣe wọ́n tó Ọlọ́run ní àríra àdúpẹ́ fọ́lọ́run màmá wa kí ìyá wa Aisha Salau brọ́dà wa kanú Islam ló jẹ́ owó lé ó ti wá bọ́ sí tìjú ó ti bọ́ sí ìtìjú àárọ̀ yìí náà fún dà àárọ̀ yìí ó ná fún dà 350,000 lówó yẹn àti wá gba ànánà la gbà àti wá rí èló láti rí ẹ̀yin èèyàn àwọn èèyàn ti dá owó àti rí almost 200 and almost 224 àbí nǹkan kan láti rí gbogbo tó kù ń sin jẹ́ ó kù 126,000 lókù kákó fún àwọn èèyàn bá wá dá Olúkọ̀yà Jamiu wọ́n ti wọlé kò wá sí iye tó kéré abẹ̀yìn lórúkọ Ọlọ́run gbogbo ẹ̀yin olóríire èèyàn láàárọ̀ lọ́sàn lálẹ́ ní gba lẹ́tà ìbànújẹ́ lórí ara yín lórí ìdílé yín ẹrù tàbí amò kí n túwò wọn ní gbé wá káwa mọ́lé o ní dẹrù àrùká
a ní di ẹrù àrùká àti rí 224 bẹ́ẹ̀ ni a dá fún yín ó kù 126 ògùn tọ́lọ̀ bá fọ́kálukú wa lágbára ara ṣẹ́ tá a wá ṣe láyé rèé ara ṣẹ́ tá a wá ṣe rèé a dẹ̀ ń ṣe ó dẹ̀ ń pè wá wàláhì ó ń pè wá o ìyóní ṣe sàárà ìyóní ṣe sàárà láyé kó má rí ẹ̀san ẹ̀ 207544 máa fi fóònù nọ́mbà alẹ́ láàárọ̀ yìí tí máa parí prógámù àárọ̀ yìí tán kódà mo ti ń chájì fóònù nọ́mbà tá a máa fi lé àwọn èèyàn máa pè wọlé a máa welcome call láàárọ̀ yìí inshallah a máa welcome call láàárọ̀ yìí kájọ gbé yẹ̀wò ṣé mùsùlùmí ní ń bẹ̀bẹ̀ pé kí ta lọ́lọ́run kó wá bẹ̀bẹ̀ ni ṣé mùsùlùmí ló ń pè pé ta lọ́lọ́run wá bẹ̀bẹ̀ àbáwọn torí àwọn èèyàn tí wọ́n ṣì kíní yẹn gbọ́ síra wọn àwa yànnà náà láàárọ̀ yìí ẹjọ́ ẹ dákun ẹ bá wa tètè fowó yẹn lẹ ẹjọ́ àṣírí yóò ní tú lágbára Ọlọ́run àṣírí yóò ní tú ọ̀rọ̀ yóò sì ní dàrú I need 121 àbí 120 kí la pè 126,000 la need tó alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yin olóríire èèyàn gbogbo ẹ̀yin alálùbáríkà gbogbo ẹ̀yin tí ò ní bàjẹ́ fún káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwẹ́kọ́ ọmọ yín o ẹ káàbọ̀ ọba tó ní àánú lọ́dọ̀ tó ní gbígbàdúrà lọ́dọ̀ ojú ò ní tì yín nígbà kọ̀ọ̀kan gbogbo àdáwọ́lé gbogbo wa ló máa yọrí sí dáadáa bá a ṣe fẹ́ ẹ bá mi ṣíà ẹ̀ àdáwọ́lé àdọ́kànlé wa ayọ̀rí bá a ṣe fẹ́ Sheikh wa Ahmad Labibu Lágbàjì àwọn náà ti gbé ẹjọ́ ta lọ́lọ́run lọ sílé ẹjọ́ tí kéèsì yẹn á dẹ̀ wáyé ní October 3rd Yorùbá ní awífúnni kó tó dání àgbà ìjàkadì ni o àwọn Yorùbá sì máa sọ̀rọ̀ wọ́n ní eṣinṣin ń jẹ lógbò ẹnìkankan ò rí o ìyá wa Sisat Salah wọ́n láwọn máa sẹ́ndì 20,000 kódà bóyá wọ́n ti sẹ́ndì ẹ̀ gan Allahu Akbar sorry wọ́n ti sẹ́ndì 20,000 Allahu Akbar owó yẹn kú èlò bá yẹn ó kù 106 Àjọkẹ́ Aṣáájú you are welcome ìyá wa Sisat Salah lórí ara yín lórí àwọn ọmọ ẹni gba lẹ́tà ìbànújẹ́ lórí ara yín lórí àwọn ọmọ ẹni gba lẹ́tà ikún lórí ara yín lórí àwọn ọmọ ẹni gba lẹ́tà òṣè àti gbogbo wa lápapọ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àmín ṣe Olúwa you are welcome Àtàyà Jíkòbí you are welcome Àjọkẹ́ Aṣáájú you are welcome Yorùbá nígbà tí eṣin jẹlégbò ẹnìkan ò rí o níjọ́ tẹ́légbò bá wá ń jẹ ṣinṣin gbogbo wa máa pariwo pé ẹ̀rẹ́légbò wá ìtò wá ń jẹ ṣinṣin níjọ́ tí ṣinṣin jẹlégbò níbo lẹ́yìn wà ẹ̀yin bẹ láago 7 àárọ̀ ní New York báyìí you are welcome mo fẹ́ fi fídíò kan wá Akínyẹlé mo kí yín káàbọ̀ ta lọ́lọ́run ó ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú tó pọ̀
látara ọ̀rọ̀ ẹnu. Níjọ́ tó ń ṣe gbogbo nǹkan wọ̀nyí gbogbo yín bẹ láyé o, kò sẹ́ni tó lọ́rìn àjò láàrin yín o. Níjọ́ tó ń fọ́kọ́rọ́ pa àwọn èèyàn káàkiri gbogbo yín lẹ wà láyé. Malam Isiaq akínyẹ káàbọ̀. Ẹni bá máa sá òdì mẹ́yẹ, ẹni rìnnà tó pa ní òkè ló mọ mẹ́yẹ. Ẹni bá máa sá òdì mẹ́yẹ, ẹni rìnnà tó pa ní òkè ló mọ mẹ́yẹ. Ṣé o làbí ìbù ni ẹ o? Ṣé o làbí ìbù ni ẹ sọ̀rọ̀ yẹn jọ́nà bẹ́ẹ̀ tó bá dogun táwa mọ̀ ṣé o làbí ìbò fẹ́ jà rárá ó dàbò fẹ́ gbẹ́jọ́ lọ ilé ẹjọ́. Adéwálé Sàlàkọ́ 652 lẹ́wà ní Florida. Allahu Akbar. Ẹ wá gbọ́n tó wá wí. Àṣẹ làbíbù ń sọ ń bẹ́ẹ̀. Olùkọ́yà Jamiu wọ́n láwọn ti tún hard 10,000 naira mówó yẹn confirm ó ti wọlé. Ọlọ́run san yín lẹ́san olóore. Ó wá kù èlò nìyẹn ó kù 96,000. 96,000. Olùkọ́yà Jamiu àtẹ̀yìn àtàwọn ọmọ ẹ̀ ní gba lẹ́tà ìbànújẹ́. Àtẹ̀yìn àtàwọn ọmọ àtẹ̀bí ẹ̀ ní gba lẹ́tà ikún. Àtọmọ àtàyà àtẹ̀yìn ẹ̀ ní gba ìwé ìdààmú bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ wọn à ní bọ́ sẹ́nu ọ̀nà yín àti gbogbo wa náà lápapọ̀ wàlà haúlà wàlà quwwata illa billahi aliyyil azim àmín àmín àmín. Ṣé ó kù 96,000 mo mọ̀ pé owó yẹn ó pé láàárọ̀ yìí. Allahu Akbar. Ẹ já máa wo lọ. Ṣé ó làbí ibùn sọ pé ẹni bá máa ṣàwùtí mẹ́yẹ ẹni bá pàdé ọ̀kín òun ni ó gbà pé ọ̀kín ni bàbá ẹyẹ. Ẹ̀yin Yorùbá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀kín ni bàbá ẹyẹ. Wallahi wọ́n dẹ̀ sọ fún oníjọ́ náà lọ́hùn-ún ó rò pé kò sí nǹkankan kò sí tẹ́nì kó fòun ṣe. Yorùbá sì ni mo ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún. Allahu Akbar. Mo ń bọ̀ wá Ọlọ́run ò yá lógún ọdún o. Continue. Níjọ́ tó ti ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ti ń ṣe ẹnìkankan ò rí. Níjọ́ tó àṣà ló ń pàdé lójú ọ̀nà. Níjọ́ tó wá pàdé ọ̀kín bàbá ẹyẹ tó wá pàdé ọ̀kín bàbá ẹyẹ ló tó wá mọ̀ pé nǹkan bẹ. Mo ti wà láìpẹ́ wo làbíbu. Ó ní jákòdògùn tán ìgòdò. Làbíbu gbọ́dọ̀ ṣe làbíbu jagun rí ni. Ẹ̀yọ̀ kí ni káwọn ọmọ ṣé àwọn òbí tó káwọn ọmọ sọ́ọ́ lè báyìí ṣé wọ́n ti kọ́ ọmọ sọ́wọ́ lè báyìí. Ẹ̀gbọ́n ó náà ti kó àwọn ọmọ kéwu àfà làbíbu ó láwọn òbí tó kọ́ ọmọ fún àfà làbíbu wọ́n ti kọ́ ọmọ sọ́wọ́ wèrè. Ó náà ti kọ́ ọmọ sọ́wọ́ wèrè ó láwọn òbí tó ọmọ wá lè kéwu sọ́dọ̀ àfà làbíbu wọ́n ti kọ́ ọmọ sọ́wọ́ wèrè. Kò sí wàhálà you go explain tired. Àwọn ìbùdó kọ́ ọmọ lè kéwu wọ́n ti kọ́ ọmọ tí wèrè. Bẹ́ẹ̀ni. Nítorí kò yé mi tó tẹ́ pé làbíbu mọ́ lérí ogun gbogbo ìgbà ni mọ́ lérí ogun sọ́jà ogun kẹrí ni.
wọ́n jagun lójú àlà. Ó sì gbọ́ padà níbẹ̀ jágódógútọ́ wòlé kẹ́lẹ́ lẹ́yìn tó ní jágódógútọ́ wọ́n mọ̀ àwọn tó kọ́ àwọn òbí tó kọ́ ọmọ sórí wọ́n ti kọ́ ọmọ sọ́wọ́rì. ìyá ti kọ́ ọmọ sọ́wọ́rì yẹn kò sí wàhálà. kọ́mọ yín kó mọ̀ mọ̀ wòlé wálé àtàrà àfa. kí ló dé tí gbogbo ìgbà tó bá bẹ̀ sí wá sí ó máa ń lérí ogun bí ẹni pé kí wọ́n sádógún lẹ̀ tó lábí ọ̀rẹ́ mi tiẹ̀ ní ìṣàgbé ọ̀bọ̀dà orí ẹ̀ polos lábí ọ̀rẹ́ mi sórí a mọ̀ pé ìran fúlàní ni ọ́ bọ́ọ̀ bá jagun bọ́ọ̀lù bàbẹ̀ ilẹ̀ fúlàní òkú tó ròdì sí lọ sọ́dọ̀ àwọn fúlàní lọ́dí àgùsà ń bẹ̀ lójoojúmọ́ wọn ń jà ọ̀pá rẹ̀ náà ó kú lè sọ́dìbọn tó pé àbáyé kan náà àbáyé mọ̀mọ́dù olè tùrákà mọ́ wọlé wọ́n lè sọ pé àrẹ dìbọn. Ànábì ló ń bá wí o. àti àbáyé kan tán ló ń travel tó bá gbókò nínú táǹkì ọkọ̀. àbáṣálá ti ní bá wí wọn o. àní wàá explain tired. àdúrà bó ni wọ́n ṣe scope àwọn bàbá dìgbà náà tí wọ́n ṣe gbé ẹ̀sìn ìlú ìlú àlọ́ kó wọ́n ṣe scope wọn tí wọ́n fòkùn sọ́dọ̀ scope wọn ni gbogbo wa ṣe àṣìṣe làbí orí rẹ̀ ò pé. ṣé ń gbọ́ o. òkè ó bọ́ lérí ètò wọn lù mí ní ìwé nígbà tó àgbọ̀gbọ̀ wá sí rẹ̀ kò ní lórí kò ní nídìí lẹ́yìn bọ́ksà lérí ìjà ṣáá tá a lọ fẹ́ bàjá. ajá náà sì rẹ̀ yẹn ó ń bọ̀ wá explain o. tẹ́ ẹ sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ọ̀jà ni ó sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ọ̀jà ni àwọn òbí kẹsì ń kọ́ ọmọ ti irú èèyàn báyìí. ẹni tí wọ́n ní wọ́n ní kọ́lọ́wọ́ kéèyàn kọ́ ọmọ sọ kéèyàn mọ̀ wọn létí ọ̀rọ̀ bù ní níjọba ọ̀dà lọ́kọ́ wọn náà kọ̀m̀pútà bíúdì ọmọ jáde social media làwọn ìbò sọ̀rọ̀ dì sí ó ní gbà pé ọmọ 30 years ni ó gbà pé ọmọ 30 years ni ó gbà pé fájì ni aláìmúlò ní kọ̀m̀pútà bíúdì ó lọ rún. ni wàá ṣàlàyé lọ́dọ̀ àwọn nílé ẹjọ́. ṣé ìwà jàgídíjàgà yìí sára bàbá rẹ ló ti kọ́ ni sára àwọn tó fi ọ jẹ ló ti kọ́ ni àbúkẹ́ wù ọ́ kọ́ pé kí ilẹ̀ yòókù kódogun ló ń wá bàbí ọ̀rẹ́ mi ṣé kódogun ló ń wá wọn náà wàá wò ó bó ṣe wá sí kódogun tẹ́ kódogun tán ìgò náà bó ṣe wá sí kódogun ẹ̀kọ́ wo ló kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ wo ló kọ́ àwọn ọmọ kéwù sọ pé ìgbọ́dọ̀ ló mú wájọ́ sí tó ní ta fẹ́ ní blokout kọ́ fún lẹ́yìn kọ́ yẹ yín mi o kò sí wàásù tiẹ̀ kò sí wàásù tiẹ̀ ọ̀rọ̀ ogun ni. èyí ò léwu làbí ibùkún Islam wù yàn sí. kò ṣe máa ṣàlàyé lọ. èyí ò léwu kó Islam wù yàn sí. ẹ̀sìn wọn yóò sì máa rí yẹn látara rẹ̀. ó sì ń dojú ti Muhammad. torí tá a bá ń sọ tá a bẹ máa sọ sí èmi ò ní rí láti bí ànàbí tí ìbú ànàbí bọ àwọn tó rí wọn pé àwọn tó ti wọn pé kàn wọn tún mọ̀ pé àwọn kan wà lára àwọn táyé pé wọn ò bóyá àmọ́ tó ṣe wọ́n di sí kékeré sá eléyìí tó ń ṣe yóò kì í sẹ́sìn nígbà tí ìbá wá sí tó ń ṣe wá sí pé ẹjẹ gbọ́dọ̀ tán ìgò náà ẹ pa wọn ni ẹ fún wọn lò lẹ́nu ni ẹ wù ẹ̀yin ọmọ ẹ bá wọn jà ẹ bá wọn sí gbogbo ẹ̀. ẹ̀yin èèyàn mo ní di kọ́mẹ̀ntì yìí o ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kó délé ẹjọ́ àbí ò lẹ́tọ̀ọ́ kó délé ẹjọ́. ṣé abá ti wá sọ wípé ẹ láyé ànábì jagun ó ṣe gbá ó ṣàwo ó ṣe òkú bàbá sásùn sẹ́yìn ló wà ṣé àwọn eléyìí ló wà máa jẹ́rìí ẹ̀ báyìí àbíká pé Islam àwọn eléyìí ló yàtọ̀ irú oṣù káyì tí irú ẹrù tó wò rí ìgan báyìí wọn ò rẹrù mọ́ Saudi àwọn ará Saudi ti gbẹ́rù lẹ̀ ọmọ Nàìjíríà ó tẹrù mọ́rí ní ìrẹrù lọ́ntì ẹ̀. bí orí rẹ ló rù sí. wọn wà. wàá explain. wọn padà ní bí ẹ lọ tọrọ owó. wàá explain. àwọn kan ṣe kàkà dídí wọn ẹ̀ka dídí wọn kí ló wà lára àwọn eléyìí àṣẹ aláwùsọ lè wà lára àwọn eléyìí gan kí làwọn eléyìí kí ló ń rí lára àwọn eléyìí kí ló ń rí lára àwọn làbí kí ló ń rí lára àwọn. kò sí wàhálà wàá explain. wàá explain. wọ́n kàn da afẹ́fẹ́ lù ní wọ́n kàn da afẹ́fẹ́ lù láàmú. wọ́n kàn ka àwọn ọmọ tó wá jẹ́ kó tún jókòó ọ̀la
ngbo bi ba mo lọ kọ́ ìpátá tasi wà ní ṣe ni òun òjògùn òun sì yan kan òun sì gbà òun ṣàwó ẹ̀yin tó gba dogun tọ́jú gùn kí ló fẹ́ fi jagun sọ́pà ń bára ọwọ́ rẹ̀ ló fi jagun ni àbí onímọ̀ ń kọ̀rọ̀ yàrá kò sí wàhálà tẹ́kọ̀ gbogbo ti ogun ẹ̀yin òun láwà ní olóṣù ẹgbẹ́ rẹ̀ ẹ̀ sì lè pèsè àkíyèsí tẹ́pẹ́ àwọn báwọn tó fi oyè tó jẹun bàbá tí ń so tó ń délé fún un tẹ́kí yàbá náà ṣe bóyá ṣe lógún ni ṣé orúkọ àbáwọn tàn dé ibi tó kọ àbá rẹ̀ tàn dé tó ń tún wá gba oyè òun tẹ́kí yàbá ṣe lógún. bẹ́ẹ̀ ni Olúkọ̀yà Jamiu drug ni. níbi ojú tiẹ̀ wàhálà dé yìí níbi ojú làdé yìí só yẹ kó sì mọ ru yẹn sórí iṣẹ́ ìwúlẹ̀ yẹn ń ṣe lórí. bóyá orí ẹ̀ náà rú sí o. nígbà tó dé Saudi ó gbẹ́rù yẹn lẹ̀. ẹ ti bàṣẹjẹ láṣà lọ ẹ ti mú ẹsìn ẹlẹsìn lọ ẹ̀yin wá tún fi yọ sí ẹ wá ń sẹsìn bí gbére. ṣe ìtawọ mọ sẹlẹbẹtì àwọn ti lọ ni pé ká máa bára wa jà ẹta ìdógún tán ìgò náà ó bá ń lérí pé ẹni máa ṣáà. tí ìyẹn ẹyẹ ẹni ìrònà tó pàdé yàn kí ló máa ń gbẹ ẹyẹ. ike tó bá pàdé ẹ kí ló fẹ́ ṣe fún má pàdé ẹ. kò sí òníwà gidi kankan ìwà pé kéèyàn dọ́mọ ní kẹ́ẹ̀dọ́ ọmọ ní wọn uncompleted building kẹ́ẹ̀dọ́ ọmọ náà uncompleted building ní wájú. ọmọ tí wọ́n bá sùn yẹn wàá mú jáde tó bá délé ẹjọ́ on the 3rd of October. àwọn ọmọ tó tẹ̀lé náà bí kò mọ lálàgbá kí oògùn lẹ̀ ń jó. kí wàá ní orí ìlérí ìjà gbogbo òkúta láti gbé wá sójú kínní ìjà wọn wà rárá bíbù ń kó lọ́sàn-án yẹn ni. ó ti sọ ti ṣe wá ṣe tó ti pọ̀. ìwọ ló mọ̀ọ́mọ̀ lọ rárá bíbù ń kó ní ọjọ́ tó ṣe fídíò yìí alhamdulilayi làbíbù náà ti wá mú ọ báyìí ìbúwọ̀ ti rá làbíbù ń kó níjọ́ tó ṣe fídíò yìí làbíbù wà ara oníkó rárá òun gbé ọ gidigba ní wá pàdé nílé ẹjọ́ ọjọ́ Monday on the 25 òun bọ̀ wá sí kóòtù tàbí òkúta gidi October 5 òun bọ̀ wá ti wá ti commissioner of police on the 3rd of October ti ṣe Labib ó wá tukù márùn kan lẹ̀ tó bá mú wá fún ẹ ní prison tó wà tó bá wù ọ́ gbà á kú sáìnì ẹ̀ tó bá wù ọ́ má sáìnì ẹ̀ gbọ́mi yé tó bá wù ọ́ sáìnì ẹ̀ tó bá wù ọ́ má sáìnì ẹ̀ ìkọ́ sígbà tí nígbà tí òun ṣe léyìí gbà tó ń ṣe léyìí àwọn ọmọ ìyá rẹ tí wọ́n tì ọ́ kálukú wọ́n ti ń padà nísìn araba òun ti pe Tinubu dẹ̀ ti sọ pé òun wà ní New York ó ní ká lọ bá Ṣèyí Mákindé ìyẹn ò ti ẹ̀ ráyè òun ò ráyè ń tiẹ̀ ìdí ẹ̀ ti túmọ̀ àtàwọn tó ń kọ́mẹ́ǹtì bú àtàwọn tó ń ṣe fídíò bú àtàwọn tó ń bè bú gbogbo yẹn máa bọ̀ wá pàdé ẹ máa bọ̀ DJ YK àrùn máa ń tiẹ̀ wọ́n ti lóko wájú ṣe é sọ pé nǹkan mi ń bẹ lórí yín ni ẹni nǹkan mi ń bẹ lórí yín ni àjọ ń bẹ́ẹ̀ náà nù èmi ti expect pé ẹ kó ti disappear látijọ́ yìí mo expect pé ẹ kó ti disappear ó wá disappear mo wá rí pé ó dà pé kò sí wifi kò dúró dáadáa níbi nẹ́tíwọ̀kì tí wàá fi disappear
continue o njọ́ tó ń ṣe fídíò yẹn lọ wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn wọ́n rẹ́rìn ni ó kárí ọmọkùnrin rí olùgbèjà Ọ̀rúnmìlà ó kárí èèyàn yìí ó kárí legend of our time ó kárí ẹkùn ọkọ àwọn ará Ìlọrin ó kárí ẹkùn ọkọ àwọn àfáà mùsùlùmí ẹkùn ọkọ wa ẹkùn báyìí wọ́n ti mú ẹkùn sínú kéjì báyìí o wọ́n ti mẹ́kùn sínú péjì báyìí o àwọn kan wá ní sópá àyàn ni dìdìrín ní ọ́ ni ò nílà káyì ni ọ̀dẹ̀ ní ẹ̀hún sáré bá náà pé sópá àyàn ni ẹni tó báyàn lórúkọ jẹ́ tó gbé èèyàn sórí social media tó bá gbé bá tiẹ̀ tó bá gbé social media ká máa làkún bàbá rẹ lójoojúmọ́ kí wọ́n ọmọdé máa rí fídíò kí bàbá rẹ náà ń fọ́kúrúpọ̀n rẹ̀ yìí ṣé bàbá rẹ ò ní ti kú sára ṣé bàbá rẹ ò ní ti kú sára ẹ̀yin dìdìrín ṣó pààyàn ni ṣó pààyàn ni ìrẹ́kẹ̀ dìdìrín ni ọ́ ẹni tó bá ti ń búlì wọ́n ti pa níjọ́ tí wọ́n ń búlì Mohbad tí wọ́n ń búlì ẹ̀ tó ń dọ́gbọ́n kọrin díẹ̀díẹ̀ táwọn èèyàn ò lè ṣèṣe pé ọmọ yìí máa ń pariwo síta rí pé ikú rèé òun ló mọ bí ara ti ní ṣé wọn kàn padà rẹ́yìn ẹ̀ ẹni tí wọ́n bá búlì lẹ́ẹ̀kan tó gbé ẹ sórí social media péré lẹ́ẹ̀kan àkọ́kọ́ àdánwò tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ sẹ́ni ẹni pé bó o bá ní BP tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá develop hypertension lẹ́sẹ̀kẹsẹ̀ àbúrò pé lásán ni káìlòmíì náà padà wá sórí orí afẹ́fẹ́ kó náà máa sọ̀rọ̀ padà ó ń gbé kíní kúrò lẹ́mìí ara ẹ̀ díẹ̀díẹ̀ ni ṣé ó gbé yẹn ló lè dàbí Alfulani ni tí wọ́n á máa bú tá dákẹ́ tí ò ní lè sọ̀rọ̀ dìdìrín gbogbo yín ẹ̀kan rẹ lómi àákàn ọmọ arábìnrin tó ṣèyàwó ń jọ́wọ́ ní Farida sísà yẹn kí ló rò ó pin fún tó fi sọ pé òun lọ sí Tọ́mílán bridge kó fẹ́ lọ bẹ́ sómi kí ló rò ó pin tó fi lóun fẹ́ lọ bẹ́ sómi ẹ̀yin dìdìrín kẹ́ẹ̀dẹ̀ mọ́ sọ̀rọ̀ ṣé pààyàn ní ẹ̀dá ẹ̀ẹ̀mọ́ tó ń pè defamation of character ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni Kúnlé Àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n lè withstand yẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè withstand yẹ o Bàbá Làbíbù tó ń sọ fún pé ó lọ rípù ọmọ ní uncompleted building bàbá ẹnìkan ni ọmọ ẹnìkan làfà Làbíbù ẹ̀gbọ́n ẹnìkan làfà Làbíbù àbúrò ẹnìkan làfà Làbíbù olólùfẹ́ àwọn kan làfà Làbíbù Muslim scholar ni inú àwọn Muslim scholar ló wà. Continue. Bí ogun bí kódógun kó sì lè jà o kò lè jà o gbogbo ogun oríire gbogbo ogun tó lè jà kojú pẹ̀lú àwọn kojú torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yà lọ ogun torí bẹ́ẹ̀ gan bá ti lọ́wọ́ gan yóò mọ mí ẹlẹ́lẹ́. wàá explain tó bá dé court. níbi tí bí Muhammadu ṣe wá bí kẹ́hìn pé Muhammadu yín dáa tó bó ṣe sọ̀rọ̀ dáadáa tó bó ṣe wà dáadáa tó wà nírí kankan nù ọ̀rọ̀ Muhammadu fi ṣe wá sí. lẹ́yìn kẹ́ ọ ṣe ẹ̀sán wa bí bẹ́ẹ̀ láti wá bí kan tí ó wà ṣẹlẹ̀ tí ó sáré kó dogun tí làbí bó kàn nǹkan bóyá yóò dàbí àwọn ọmọ lẹ́gẹ́ lọ àbá pàlọ́ lẹ́yìn wà lọ́wọ́ tí ó lè kó mọ́tò máa lu kó máa lu gbogbo yẹn ṣé bí olófà tí àwọn àbúfù kan lọ ni àwọn tó ti ya wèrè tá a gbéra wọn jọ tá a lọ bá yọ lọ́sùn tá a lọ bá ń lé pé
ra gbogbo fẹ́ sọdún ògbúdọ̀ sọdún ẹ mú pé bí kò sádìjà kó dìjà. Èmi Ìlọrin náà ló wá. Ìtàn lọ ní ẹ lọ sórí ẹ̀ kodò tó bá fẹ́ jà kó lọrin mọ bàbá náà tó gbọ́ àwọn tó bá já sí wọn lẹ̀ fún ọ òwúlẹ̀ nídìí sá gbogbo tíìmù rẹ kó dání ẹ kó láwà ní ẹ kó dání sẹ́ni gbọ́ kó lọrin mọ bàbá náà àwọn tó bá já á sì wọn lẹ̀ fún ọ. Labi. Alhamdulillah nínú fídíò tó ṣe kékeré lélẹ́yìí nípa Alabi èyí tó ṣe pẹ̀lú Ìmáàmù Ọ̀fà Mọ́lámù Sífà Adépọ̀jù ó ti gbé rest in peace lé àwọn lórí báyìí ni RIP ó gbélé Mọ́lámù Sífà Adépọ̀jù lórí báyìí ni wàá explain dáadáa wàá explain better dáadáa bí kún ló lóko ni bí tàkùté ni ẹ̀yin dẹ̀ wọ́n gbé ìpèyàpọ̀ yẹnu ẹjọ́ rẹ̀ wọn fún ní bẹ́ẹ̀lì ó yẹ ká fún ní bẹ́ẹ̀lì àwọn mùsùlùmí àwọn náà ti mọ́lé àwọn náà jọ fún ní bẹ́ẹ̀lì já wá ṣàlàyé tí ò yí ọ fún ọ láàárọ̀ yìí bóyá wà láti mọ́lé bóyá ló ti rẹ̀ mọ́lé kí lẹ́jọ́ tiwa kí lẹ́bi tiwa àjọ gbọ́ àwa àti ẹ̀ bá jọ gbọ́ ẹ dákun gbogbo ẹni tó fẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́rọ̀ yìí dáadáa ẹ jọ̀ọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ máa ṣe kíni kẹ́ máa bá mi share program yìí mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa. béèrè fún béèlì èèyàn kódà kó jẹ́ bailable offence adájọ́ lè kọ̀ torí pé lọ́ọ̀yà ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. fún àpẹẹrẹ ńgbà tán sọ pé kán lọ gbé formal application wá à ń pe akínní kan nínú affidavit wà nínú application tán gbé lọ yẹn. affidavit yẹn ni pé gbogbo nǹkan tá a sọ ń bì yìí òótọ́ ni nípa ẹni tá a fẹ́ gba béèlì ẹ̀. òfin wa sọ pé téèyàn bá ti wá parọ́ nínú affidavit adájọ́ wàá wò pé ẹ ti wá parọ́ nílé ẹjọ́ ó lè torí bẹ́ẹ̀ kó kọ bail application yẹn. in tó ṣẹlẹ̀ sí wọn nù o affidavit tọ́lọ mú wá yẹn wọ́n parọ́ nínú ẹ̀ ládájọ́ fi sọ wípé wá ìtẹ́ parọ́ nínú affidavit yìí dájúdájú ẹ̀yin lọ́ọ̀yà yìí ẹni ẹ wá dúró fún yìí ẹ̀yin àti ẹjọ́ ń parọ́ ni ẹlẹ́ lọ visit yàn ní on the 16 on the 17 ní police station meanwhile on the 17 ó ti wà ní prison ní tó fà á tádájọ́ fi ṣe kíni tó fi dẹjọ́ wọn nù ní ẹ máa gbọ́rọ̀ yìí lọ o. irú àwọn mistake yẹn ni lọ́ọ̀yà wọn ṣe láti sọ pé àwọn nǹkan tí wọ́n sọ nínú affidavit evidence wọn irọ́ ti wà ń bẹ̀. kódà tó bá jẹ́ gbà míì gan ni wọ́n lè sọ pé wọ́n fẹ́ ṣílé ẹjọ́ lọ́nà nípa wípé wọ́n parọ́ nínú affidavit kí ẹ̀ tó fẹ́ jẹ́ bí ọ̀fẹ́ǹsì míì níwájú adájọ́. so nígbà tí wọ́n ti lè sọ pé kán gbé application wá yẹn tí wọ́n ti ṣe affidavit tí wọ́n ti wà nínú affidavit wọn ó ti bà application wọn jẹ́. tí ò ní àǹfààní àti fún wọn ní bíìlì. kó má fún wọn ní àǹfààní láti ní bẹ́ẹ̀lì mọ́ torí wọ́n ti parọ́ wọ́n ti ṣílé ẹjọ́ lọ́nà. àwọn nǹkan wọ̀nyẹn ló ṣẹlẹ̀ nínú affidavit táwọn lọ́ọ̀yà ẹ̀ ṣe tó kó bá bẹ́ẹ̀lì ẹ̀. ó lè wá sí kóòtù fúnra ẹ̀ kó má ní lọ́ọ̀yà gan. adájọ́ wá wí pé bẹ́ẹ̀lẹ́bù ni kò fún ní bẹ́ẹ̀lì. ṣùgbọ́n téèyàn bá ti ní lọ́ọ̀yà ilé ẹjọ́ gbọ́dọ̀ jẹ́ kí lọ́ọ̀yà kó béèrè fún application á tẹ̀lé ìlànà á tẹ̀. tẹ́ ẹ bá gbàgbé lọ́ọ̀yà àwọn kan sọ̀rọ̀ níjọ́ oníjọ́ tó ṣe tá fífọn pé bailable offence ni you are right tẹ́yìn ò bá tiẹ̀ gba lọ́ọ̀yà gan tẹ́yìn ò bá ní lọ́ọ̀yà gan ó lè fẹsẹ̀ ara rìn wá sínú kóòtù tí wọ́n sílẹ̀ fún ìyẹn tí ò bá gba lọ́ọ̀yà tẹ́yìn bá dáràn ru defamation of character báyìí tí ò bá ní lọ́ọ̀yà tó bá wá sí ilé ẹjọ́ nǹkan mẹ́ta ni adájọ́ ó sọ fún wọn á fún láǹfààní nǹkan mẹ́ta wọn á béèrè mẹ́ta lọ́wọ́ ẹ̀ alákọ̀ọ́kọ́ wọn á ní sóní lọ́ọ̀yà tó bá lóun ò ní ẹlẹ́ẹ̀kejì ó jẹ̀bi àbó jẹ̀bi tó bá lóun jẹ̀bi òun ò jẹ̀bi ẹlẹ́ẹ̀kẹta wọn á wá fún láǹfààní kó yá wá sọ̀rọ̀ bọ̀ tẹ́yìn bá ti ní lọ́ọ̀yà tó bá ti mú ẹ ní lọ́ọ̀yà o lọ́rọ̀ kankan sọ
ó ti gbà pé lọ́ọ̀yà rẹ ló capable nìyẹn lọ́ọ̀yà rẹ ni ó mọ̀ bá sọ̀rọ̀ títí tí wọ́n á máa fà á lọ títí ọjọ́ tọ́rọ̀ ó kàn ọ́ àwọn lọ́ọ̀yà rẹ̀ ni wọ́n ṣe àdánwò báyìí fún àwọn lọ́ọ̀yà rẹ̀ àwọn náà kọ́ mú àdánwò eléyìí náà kọ́ mú fún wọ́n á bèrè pé sọ ní garanto àbó òní tí ó bá dẹ̀ ti ní garanto tí ó dúró fún ọ ó parí nù nso máa ń so ẹ continue. ẹ̀lí tó bá ti wá ṣe ìlànà àtẹ̀lé yẹn ilé ẹjọ́ ò ní fún ní bill application á ní problem irú àwọn wàhálà tí Tani Olohun tó ní pẹ̀lú àwọn application tí lọ́ọ̀yà àwọn gbé wá nìyẹn tó kì í ṣe àwọn tó pè lẹ́jọ́ ni wọ́n sọ wípé kán má release ẹ̀ wọ́n ti ẹ̀ lágbára kódà tí wọ́n bá fẹ́ kán release ẹ̀ tádájọ́ bá sọ pé òun fẹ́ release ẹ̀ kò sí nǹkan tán lè ṣe káwọn fúnra bí wọ́n tiẹ̀ sí irú bàbá kejì yẹn ká sọ pé ilé ẹjọ́ pàpà rí pé kò yẹ kóun fún ní béèlì bí wọ́n ṣe oppose application yẹn gan ilé ẹjọ́ sì lè sọ pé òun ò fún ní béèlì gan. bẹ́ẹ̀ni. ká má ṣe sọ pé ilé tí wọ́n oppose. ilé ẹjọ́ ló lágbára ilé ẹjọ́ sì lẹ́yìn ti pè ní kangaroo court yìí ilé ẹjọ́ ló lágbára àti ilé ṣe gbogbo nǹkan ilé ẹjọ́ lẹ ti bà lórúkọ jẹ́ yìí ní Facebook president ti kó bá yìí à ń sọ fún yín pé ẹ mọ bí ohun tọrọ yín kàn ọtún wá ní kẹ́ withdraw statement yẹn jò ní pé ilé ẹjọ́ òkè ṣe kangaroo court ẹni láíláí kangaroo court ni bóyá kangaroo court ni bí leopard court ni bí lion court ni bóyá rabbit court ni ojú rẹ̀ ràn rèé àbí. wà lára pọ́blẹ́mù tí wọ́n ní táwọn èèyàn ò mọ̀ tí wọ́n sọ pé wọ́n lọ tì mọ́lé tó nípa ti béèlì nìyẹn àwọn kan wọ́n sọ pé wọ́n lọ jí gbé nìbàdàn wípé wọ́n ti wá ṣe kéèsì ẹ̀ ní ìbàdàn tẹ̀rí nǹkan tí kẹ́tù fi sọ ni pé tí interstate bá ti wà nínú wàhálà téèyàn bá fà kò síbi tí wọ́n ti lè ṣe kéèsì ẹ̀ àwọn tó ń bá ṣe wàhálà Ìlọrin ni wọ́n wà òun wà nìbàdàn lọ́yọ̀ọ́ state tó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó ti di interstate wọ́n lè ṣe kéèsì ẹ̀ nílọrin tó bá dẹ̀ wù wọ́n tó bá jẹ́ Ìbàdàn ló ti tẹ́ wọn lọ́rùn wọ́n lè ṣe kéèsì ẹ̀ nìbàdàn tí interstate matter bá ti ṣẹlẹ̀ àwọn state bó ṣe méjì bó ṣe mẹ́ta ni wàhálà yẹn bá ti ṣẹlẹ̀ ìkan lára àwọn state yẹn kò síbi tí wọ́n ti lè ṣe ń bẹ̀. wípé wọ́n lọ gbé Ìbàdàn tán pariwo pé wọ́n wá ṣe kéèsì ẹ̀ nílọrin tí wọ́n rò yí pé kò yẹ kán ṣe nílọrin pé Ìbàdàn ló ti dáràn wọn àmọ́ nǹkan tó fi sọ ni. téèyàn bá dó nìbàdàn tó sọ̀kòlù ẹni tó wà ní Ìlọrin lòkó ti bá yàn ẹni tó wà Ìlọrin lè sọ pé kán wá ṣe kéèsì nílọrin ibi tó ń wà tó bá jẹ́ bẹ́ẹ̀ ló tẹ́ lọ́rùn ló convenient fún torí nígbà míì convenient máa ń wà ìgbòkègbò ló convenient tó bá ti di interstate kódà state mẹ́ta mẹ́rin ó lè wà involve kò sí wọ́n lè ṣe nínú ìkan nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn so ẹ bá wa jẹ́ káwọn èèyàn mọ̀ wípé offence tó commit ó ti cross across from one state to the other wọ́n lè ṣe kéèsì ẹ̀ mìíràn Ìlọrin kì í ṣe pé torí pé bóyá wọ́n fẹ́ fi àjùlọ jẹ́ ní Ìlọrin ni ṣùgbọ́n òfin fàyè gbà pé ẹni tó bá ti dáràn láti stéètì kan kọjá sí stéètì míì ìgbà tí wọ́n ń gbé Kyari tí wọ́n sọ pé kán repatriate ẹ̀ sí Amẹ́ríkà ṣébí Nàìjíríà ló wà tóun àti hospices tán ti jọ dá. ṣé làbí fún pè mí o rò pé ẹ ń gbádùn ọ̀rọ̀ yìí dáadáa ẹjọ́ tẹ bá ń gbádùn ẹ̀ mo ní di kọ́mẹ̀ntì yín ẹjọ́ tẹ bá ń gbádùn ẹ̀ mo ní di kọ́mẹ̀ntì yín o. tẹ bá ti ń gbádùn ẹ̀ I need your comment mo need ẹ̀ hello ṣé dáadáa ni àwa nù jàre ẹ ṣe mo ṣe program lọ́wọ́ ni program ó ti yé ìgbà tó Spoppy tó ṣe kinní bóná ti mu Dubai bóná ti lọ jẹ́jọ́ ẹ̀ Amẹ́ríkà Abba Kyari tọ́lọ̀ ń padà wá túlẹ̀ yẹn ṣé Amẹ́ríkà ò ní ká máa gbẹ́jọ́ ẹ̀ bọ̀ à ń sọ fún yín ẹ̀ gbọ́
ọba ń bá yín wí ẹ máa gbọ́ ẹ má lágídí mọ́ ibi wọ́n sọ pé kán release ẹ̀ kó wá jẹ́jọ́ nílùú òyìnbó láti yànyàn Nàìjíríà lọ sí Amẹ́ríkà torí pé kéèsì yẹn ti di from one country to the other so wọ́n ti lọ ṣe kéèsì ẹ̀ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ náà ti lè lọ ṣe kéèsì ẹni tó wà ní Ìbàdàn tó ń dáràn pẹ̀lú ẹni tó wà ní another state bíi Kwara state yẹn so ẹ bá ti ṣe program ẹ bá mi yànnà náà nǹkan wọ̀nyí fáwọn èèyàn ignorance ló ń dá wọn láàmú lọ́wọ́ pé torí pé Ìbàdàn ló ti dáràn wípé wọn lè ṣe kéèsì ní Ìlọrin àwọn tó dáràn pẹ̀lú tó kọ́kọ́ míìtì kéèsì lára wọn Kwara náà wà tí wọ́n lè ṣe kéèsì ẹ̀ ní Kwara lórí ìyẹn then àwọn èèyàn wá mix kinní kan tí mo tún fẹ́ kẹ́ clarify wọ́n sọ pé àwọn mùsùlùmí ní kán wá bẹ̀bẹ̀ mùsùlùmí kọ́ ni wọ́n ní kán wá bẹ̀bẹ̀ o àwọn ni wọ́n sọ pé mùsùlùmí ò ní ìdáríjì mùsùlùmí wá ń fi yé wọn pé àṣọ ẹ̀pà àdáríjì yan o ṣùgbọ́n kéèyàn sóbà la tó máa dáríjì ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n sọ pé kó kọ́kọ́ bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀. mùsùlùmí kọ́ ló ní kẹ́ wá bẹ̀bẹ̀ ẹ̀yin lẹ fi allegation kan wá wípé lẹ́mí ìdáríjì làwájú wáyé yín pé bó ṣe ṣẹ̀wá tó yìí náà tó bá ní ká má bínú mùsùlùmí ó forgive ẹ̀ ìyá Ọ̀ṣun ṣẹ̀wá ó bà wá lórúkọ jẹ́ ó dẹ̀ ní a má bínú a dẹ̀ forgive ẹ̀ olówó tèdè òun náà ní a má bínú pé òun ṣẹ̀ a forgive ẹ̀ báwo ni ọ̀bọ ṣe orí tí náà kí ò ṣe ẹ wá ń purọ́ má alálẹ̀ ló ní ẹ máa ṣe kí ní ẹ̀dẹ̀ fẹ́ ẹsẹ̀ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́yìn náà bì tí ta ló nídìí apology continue jàre. mùsùlùmí ò pè wọ́n wípé kán wá bẹ̀bẹ̀ mùsùlùmí sọ condition tí wọ́n fi lè dáríjì tó bá ń fẹ́ ìdáríjì ni torí báwọn èèyàn ṣe ń gbé bíi pé wọ́n mú torí pé kó kán kó bẹ̀bẹ̀ kí wọ́n lè fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n fi sọ pé kó ń bẹ̀bẹ̀ mùsùlùmí ò bẹ̀bẹ̀ pé kó wá bẹ̀bẹ̀ mùsùlùmí kàn sọ wípé ẹ̀sọ́ ẹ̀ bá àláforíjì ni ṣùgbọ́n téèyàn bá ń fẹ́ àforíjì á kọ́kọ́ bẹ̀bẹ̀ náà. ṣùgbọ́n tó. kọ́lọ̀n tó foríjì yẹn tó ní tọrọ àforíjì inna Allaha gáfúrú rahim kó o tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ó tọrọ àforíjì tó bá ṣẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó ṣe bàbá ẹ̀ tí bàbá rẹ̀ wá níbi ò ní fún ẹ lówó oúnjẹ ọmọ tó ṣe bàbá ẹ̀ bàbá níbi ò ní fún ẹ lówó oúnjẹ ilẹ̀ wa mọ́ ó wá takú báyìí ìyá rẹ̀ wá ní lọ bẹ̀ bàbá rẹ̀ náà bẹ́ẹ̀ bàbá rẹ̀ náà níbẹ̀ wọn o kọ́sà fún mi lówó oúnjẹ mi o ẹjọ́ bàbá rí sóòfò ọmọ ru ọmọ bẹ́ẹ̀ lówó oúnjẹ sóòfò tó yàn bá fẹ́ jèrè ọmọ o sóòfò ru ọmọ bẹ́ẹ̀ lówó oúnjẹ ìyá ọmọ sọ wọn pé kó bẹ̀ abẹ́ ọmọ lòun ò ní bẹ̀bẹ̀ ẹ wá retí gbé ara yìí pé kí bàbá ọkọ fọmọ lówó oúnjẹ kí bàbá yẹn kọ́kọ́ gbà yìí pé òun ò lè jèrè ọmọ yẹn kì í ṣe pé tó bá ti lóun ò fẹ́ ká òun ò fẹ́ àforíjì kò ní ìdásí bẹ̀bẹ̀ àwọn akọ́là bẹ̀ wípé kó wá bẹ̀bẹ̀ àwọn ni wọ́n sọ wípé atọ́bọ̀n à ń foríjì èèyàn káwá sọ pé kì í ṣe pé à kì í foríjì èèyàn o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ kán foríjì òun ó ní ìlànà àtẹ̀lé ìlànà àtẹ̀lé yẹn làwa ń sọ fún wọn káwa tó lè sọ wípé àforíjì ṣùgbọ́n àbẹ̀ wọ́n wípé kó wá bẹ̀bẹ̀ àwọn èèyàn wọ́n ti ń gbé kiri wípé wọ́n kò ní papá mọ́ra wípé kó wá bẹ̀bẹ̀ ni kó wá sí ni ẹ láyé wọn pé wọn bẹ̀ wípé kó wá bẹ̀bẹ̀ o a kàn ń sọ fún wọn wípé ìdí tí àforíjì fi lè wà ní pé Ọlọ́run gan sọ pé ká tọrọ àforíjì. Ali Abdulrahim ẹ má wọrí pẹ̀lẹ́ nìyẹn ẹ má wọrí. tó kì í ṣe pé mùsùlùmí wá dúró nídìíró wípé wọ́n á máa bẹ̀ wá àtọrọ ẹ̀bẹ̀ lọ́wọ́ èèyàn ṣùgbọ́n tó bá sọ pé àtàforíjì kí ló sọ á káàfin foríjì ní pé kò sóbà kò bẹ̀bẹ̀ kò mọ̀nà á gbà láti rí i pé
orí àforíjì ni kì í ṣe báwa la stubborn kì í ṣe báwa la wà forgiving. Ada fún yín jàre Ahmed Babs, if you forgive without apology, that means accept the allegation. Tọ́lọ́ èèyàn bá ti gbà ẹ́ pé òun ò ní tọ́ foríjì yàn tẹ́ni ò dẹ̀ tọrọ àforíjì, allegation tó fi kàn ẹ́ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí nìyẹn. Àwọn ni wọn mọ ìlànà àtẹ̀lé tí wọ́n wá ń là wọ́n lọ́yẹ wípé ẹni tó bá fà foríjì ọ̀nà tá a máa ń rìn ní eléyìí ká má gbé síra wípé mùsùlùmí kò ní papá mọ́ra wípé kó wá bẹ̀bẹ̀ wọn kò ní papá mọ́ra wọ́n ń sọ fún ni pé àwa máa ń foríjì ẹni tó bá sóbà tó bá bẹ̀bẹ̀ ni tó ẹ̀bẹ̀ ò tún kò túrú kankan lára wa ṣùgbọ́n ká má mú wa nímú ẹni tí ó lágídé tí ìgbẹ́bẹ̀ láfi sáré tí ìforíjìyàn láfi sọ pé téèyàn bá ń fàforíjì lọ́dọ̀ wa àfi kó lo ìlànà àtẹ̀lé. Alhamdulillah, ẹni báyìí ẹni bá ń fẹ́ àforíjì lọ́dọ̀ wa yóò lo ìlànà àtẹ̀lé ni. Wọ́n ní torí pé wọ́n ní kíni ṣe please clarify this rumor. They are saying the Alfa are forcing Baba Tede to convert to Islam. Is that correct, sir? No, capital no. Láíláí. Baba Tede kó wá gba Islam. Láíláí. Tó bá lóun gba Islam lẹ́ni, ó gba bẹ́lẹ̀ dára ẹni. Bí ó bá sì gbà kó gbà, ẹnìkan kò fọ́ọ̀sì ẹ o. Irọ́ ni àwọn tó ń gbé rúmọ̀ yẹn kiri o. Irọ́ gidi ni o. Irọ́ ni o. Irọ́ gidi ni pé bá náà yí pé wọ́n náà fọ́ọ̀sì Baba Tede o pé kó wá gba Islam wallahi irọ́ ni o. Díẹ̀ kéèsì eléyìí tá bẹ̀rẹ̀ yìí wallahi bó ṣe rí nìyẹn kò sọgbọ́n tẹ́ fẹ́ dá ìlànà àtẹ̀lé òun lẹ́tẹ̀lé bẹ́ẹ̀ bá tẹ̀lé ìlànà àtẹ̀lé ẹjẹ́ àjọ máa fa kéèsì lọ ẹgbọ́n mi yé ẹjẹ́ àjọ máa fa kéèsì lọ mo wà lórí program ṣe mo wà lórí program ẹjẹ́ àjọ máa fa kéèsì lọ kọ́lọ́njọ́ nínú àánú ẹ̀ kọ́lọ́ má dà wá láàmú mo máa fi phone number lẹ́ǹsìn mo fẹ́ káwọn èèyàn pè wọlé kí ni opinion tiẹ̀ lórí tí ìta ń fà lọ yìí opinion ẹ̀ ló bá parí o kí ló opinion ẹ̀ àmọ́ síwájú kí n tó fi phone number lẹ̀ ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ brọ́dà wa ìlólówó brọ́dà wa yẹn kú ẹjọ́ fáǹfà náà yìí tẹ̀sẹ̀ jọyìn wa à ń gba owó kan fún brọ́dà wa kan Alhaji Wasiu Olókunbọ́lá olóríire èèyàn òun àti ìyàwó ẹ̀ wọ́n ti sẹ́ndí 10,000 ó kù èló báyẹn wọ́n ti sẹ́ndí 10,000 ó kù èló a ti rí another 10,000 ẹjọ́ ó kù èló báyẹn ǹjẹ́ 96 kọ́ ló kù lẹ́ẹ̀kan ó kù 86 báyìí ó kù 86,000 báyìí 2075440558 UBA Bank ẹ dákun ogun tọ́nà bá fún kálukú wa lágbára ẹja ìmáàmù ẹ̀ ṣẹ́rí tó ṣẹlẹ̀ lẹ́pẹ́ẹ́ ìmáàmù méjì ló ń jẹ lẹ́pẹ́ẹ́ o Èkó ẹ̀pẹ́ wà ẹ̀pẹ́ Ìjẹ̀bú wà Èkó ẹ̀pẹ́ ó ní chief imam ọ̀rẹ́ tiwa ibẹ̀ kọ́ ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o Ìjẹ̀bú ẹ̀pẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láàrin imam àtàwọn ọba ìlú àtàwọn olóyè ìlú ó ní fídíò tẹ́ ń gbé káàrin rí tó ń ṣe àkáàkiri yẹn láàrin imam tó wà ń bẹ̀ tó ti wá lé imam yẹn kú mi wọ́n ti fi imam míì jẹ ó ní wàhálà ti ṣẹlẹ̀ láàrin wọn bọ̀tí tẹ́mi kọ́ rí láàrin fídíò yẹn ni wípé bọ́lọ́pàá ṣe àrásí ẹni yẹn ó bad yóò kásọ̀ òdodo o nítorí ọkọ̀ láàrin wọn Allahu alam yóò mọ́ o àmọ́ bọ́lọ́pàá ṣe àrásí ẹni yẹn lára fídíò ta wò yẹn kò yẹ kó le tó báyẹn kò
kò yẹ kó le tó báyẹn tó bá tẹ̀ ń ṣe máàmù tẹ́ fẹ́ lékún mẹ́ kó má ṣe máàmù mọ́ òun ló má wà tó wù tẹ́ fi lékún níbẹ̀ lékún bẹ́ẹ̀ wọ́ọ́rọ́wọ́ wọ́n dẹ̀ ti fẹ́ lòmíì jẹ́ máàmù yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run àbá wọn parí ẹ̀ tó kẹ́ ṣe ìmáàmù èkó ẹ̀pẹ́ ti ọ̀dọ̀ tiwa o ọlọ́run lọ́jọ́ yìí ni kó ṣàánú wa tó 86,000 lówó yẹn kú ẹjọ́ gbogbo ẹni ọlọ́run bá ṣàánú afẹ́kẹ́ bá wa ṣàánú brọ́dà wa náà kí wọ́n rí bùkátà gbèsè yẹn bíyá máa fi nọ́mbà tí ẹ máa pè máa fi lẹ̀ o nọ́mbà tí ẹ máa pè ẹ sáré ẹni tó bá jẹ́ fastest finger 070 622 11024 070 622 11024. mi fẹ́ gbé account number yẹn kúrò ní. Hello. Alaikum salam. Naam, láti Ìlọrin. Kò sí ọ̀rẹ́ pé bóyá àforíjì ń bẹ̀ mọ́ torí pé kí ni kọ́nà kó jẹ́rìí bàbá ọlọ́lọ́ba ní Ìlọrin tó gbé ìdá yìí lọ. Àmín. Ó sì tún ní kéèsì pẹ̀lú bàbá mufti. Báwa ṣe gbìyànjú bẹ́ẹ̀ bá a retí pé kí bàbá mufti náà sọ̀rọ̀. Lẹ́yìn bá tó wà ní bàbá mufti, àwa dúró bẹ́ẹ̀ torí pé kí ni ẹni tó bá lọ́rin jà làwa bá jà. Kò bá wá láti ní bèbè rí, kò bẹ́ẹ̀ bá àgbà nínú Ìlọrin, kò bẹ́ẹ̀ tó kàn wá pẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀tọ́ jẹ kámẹ́ tó ti wá ní. Àmọ́ kò tẹ́ lọ́rùn, ó lágbára. Opinion. Network. Now, 070622111024. Hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jọ̀ọ́ dá ló máa wá sọ̀rọ̀. Ọmọ inú Islam náà ni onípa ìtútẹ̀ǹṣẹ́ ẹni àwa náà ń dá sí o. Oya Nípa àwọn ará àgbọ̀rìn. Bismillah. Wọ́n sọ pé wọ́n ń fẹ́ kí àwọn Mùsùlùmí sọ pé kí Tani Olohun bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ni. Tó ẹ̀bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ní. Torí pé ẹni tó ṣẹ̀ fúnra ara ẹ̀ ó ń sọ pé kó má bóun bẹ̀bẹ̀. Àwọn kan wá ń sọ nípa Mùsùlùmí wọn fún ní àwọn ọ̀ṣàforíjì fún. Tó tó bá yẹ kó náà fúnra rẹ̀ bá gbà pé tóun ṣe tí ò dáa ni. Tó ẹ̀tọ́ ni kó fúnra rẹ̀ náà bẹ̀bẹ̀. Kí gbogbo ayé sì gbọ́ yí pé bẹ̀rẹ̀ pé nǹkan tóun ṣe ò dáa. Àwọn tó wá jẹ́ àwọn ajá náà sì tí wọ́n tó ń sọ lẹ́yìn wípé káwọn kó má bẹ̀bẹ̀ wọn ò lè bẹ̀ wọ́n. Kó sì sílẹ̀ tó adájọ́ bá lè dájọ́ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. So ẹ̀tọ́ tó bá yẹ wọ́n á sọ fún un. Ẹ ṣé gan sà. Ẹ ṣeun. Alhamdulillah. Hello. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Nǹkan oníṣẹ́ ní ìgbà. Àmín Ọlọ́run. Ṣẹ́ni kò sí ẹni tó ń fi ìyà jẹ tọ́lọ Ọlọ́run, òun ló béèrè pé ta ni Ọlọ́run. Ọlọ́run wá ń jẹ́wọ́ ara ẹ̀ fún un. Ọlọ́run wá ń lu àwọn lọ́yẹ̀ láti máa fìyà jẹ àtàwọn Facebook judges. Àti àtẹ̀sí máa ṣe fún ẹlẹ́dẹ̀ẹ́ ní jẹ́ kó bẹ̀ẹ̀dẹ̀ o. Àwọn ọmọ ilẹ̀ tó gbójúlé wọ̀ ní jẹ́ kó bẹ̀ẹ̀dẹ̀ o. Ẹ ṣé gan, ẹ ṣé. Nípa oríire ò ní jẹ́ kó bẹ̀ẹ̀dẹ̀ o. Ó kù nìbọn o. Ṣẹ́rí ní àwọn ibi tó ti máa ń post kìíní yẹn. Àwọn kan máa ń comment, tó máa ń confirm bí ẹni pé nǹkan tó sọ yẹn ló ju wọn gangan ni àwọn àfáà yẹn fi ṣe. Kò sí wàhálà. Ẹ bá wa ṣáájú mẹ́ta àbí mẹ́rin. No problem. Wọ́n wá explain tired wọn tó ti yé. Ẹ ṣé gan ma. Hello.
Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam, ẹjọ́ ta ló ń bá wa sọ̀rọ̀. Naam, ṣe dáadáa lẹ́wà. Naam. Àwọn bọ̀bọ̀ tẹ̀ sọ ẹ̀gbà. Naam. Tani Olohun rẹ̀. Àwọn èèyàn púpọ̀ wọn mọ ẹ̀ṣẹ̀ tó dá tó lágbára jù nínú gbogbo ọ̀pọ̀tẹ̀ fẹ́. Yàtọ̀ sọ́wọ́ àáfàá ńláńláńlá tó ń dárúkọ yẹn. Tó fẹ́ jẹ lẹ́dẹ̀ tó kọ̀ sọ pé bismillah kó tó fi bẹ́ẹ̀nu 2 years in business lọ́kùn. Ẹjọ́ ẹ tọrọ yẹn sọ padà. Ó wà lórí social media, ó fẹ́ jẹ lẹ́dẹ̀. Ó fẹ́ jẹ lẹ́dẹ̀ tẹnu wá ní bismillah. Kó tó fi ẹlẹ́dẹ̀ yẹn tẹnu. 2 years in imprisonment. Germany kan lẹ ti ń pè wáyìí. Ìlú wo lẹ ti ń pè Germany àbí? Bẹ́ẹ̀ni láti Germany sà. Ok, mo ń gbádùn ọ̀rọ̀ yín o. Ṣé tí ó yé sà? Tó pápá ní ká wo ẹ̀ṣẹ̀ tó dá nípa ẹ pé kéèyàn lè yá Kùránì nínú àwọn ìlú táwọn tó ní jẹ́ pé irú Germany ta wà yìí gan kò ń ṣèlú ẹ̀sìn. Wọn ò ní tèkẹ́ láìpẹ́ pẹ̀lú ẹ̀. Wọ́n ní ìyẹn lásán ó ti tó gbé sọ́wọ́ tó ń fẹ́ dá wàhálà ẹ̀sìn ńlá lẹ̀ ni. Àbí? Ìmọ̀ ìwọ̀n bá tẹ́jẹ́ bá gbé yẹn pé ó kì í tiẹ̀ kọ́ apologize kan dẹ̀ ṣe kí ni kọ́ yọ̀ǹda ẹ̀fọ́ náà kọ́nà dẹ̀ tó dájọ́ ètò kù ní ọwọ́ ààrẹ. Ó kọ̀. Ọwọ́ dídé YK tí wọ́n ń gbé lẹ́sẹ̀ yẹn ọkùnrin ti bí tọ́jú àti lórí ẹ̀ nígbà ó yé mi. Ọkùnrin yẹn ó dé tán mójútó gidi sà. Tó sick. Àmójútó ọwọ́ mi ìwà olú àgbáyé ni mo mọ̀ bá máa ń gbèrúgbà yẹn sùúrù lérè ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ sùúrù lérè ni ẹni tá a mọ̀ dáadáa ni. Àfà ó dẹ̀ tó ń fi àfà náà bójú ń gbà yẹn but alhamdulilayi pé ó padà jáde nítorí àfà làwa mọ̀. Ọ̀nà àfà brọ́dà mi àfà ló fi bẹ̀rẹ̀. Ní tẹ́mi ara tajú. Ẹ má bẹ̀rù gbà tí bá ní màá yẹ ó mọ kéwú bí i ó ti sọ ọmọ ẹ̀gbọ́n mi kan lórúkọ rí o. Ó máa kéwú dáadáa ni àfà ló fi bẹ̀rẹ̀. Nígbà yẹn àmọ́ ti gbà mí kéwú. Tí mo ṣe tó mo mọ̀ dájúdájú ọ̀dọ̀ wọn báyìí ni. So tún wà kẹ́ torí àwọn nǹkan máa ń pẹ́ pé kọ́nà wọn máa ṣàánú kéjù máa ti wà lọ́bọ̀ mi àáfà gidi bẹ́ẹ̀ pé a ti pè é síbi ìkómọ tó dẹ̀ sọmọ lórúkọ. Tó sọmọ lórúkọ ń gbà yẹn. Ọlọ́run. Tàbí ó tọrọ social media àgbà táàrin kan ṣáde lórí ẹ̀ tó dolúwo àgbáyé yìí. Ó ọ̀gbẹ́ tó gbomi sí wa lẹ́nu. Ẹ ṣé jàre brọ́dà mi, mo dúpẹ́ láti Germany. Ẹ ṣé gan, ẹ ṣé. Ẹ ṣé sàrẹ̀bá tó tó dọ́ta. Ẹ ṣé. Ọlọ́run wọ́n sáde lórí ẹ̀. Hello. Assalamu alaikum. Alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Abdulrahman ló ń bọ̀ láti Bariga. Ok. Ṣé ìtọ́jú ọkọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ náà? Ẹ béèrè tọ́jú tá a bá mọ̀ á sọ tá a bá mọ̀ á sọ fún yín pa mọ̀. Ṣé nínú orí tí a gbọ́ pé ọ̀kan sun Kùránì? Èmi ò gbọ́ rí o. Táwọn bá ti wá gbọ́ yẹn tó bá jẹ́ kí ẹni tó bá kíkà lọ́lọ́run bá fi lè pè bẹ́ẹ̀ ká lọ́lọ́run. Ọlọ́run bá fi bá tàbí ó ń gba Mùsùlùmí. Yé mi ẹ ṣe. Torí nǹkan tó jẹ́ ikú ayé tó bàjẹ́ ní gbogbo àgbáyé pé ó ní gan wọn ní gbé sẹ́gbẹ̀ẹ́. Wọn ní gbé sẹ́gbẹ̀ẹ́ tó nítorí pé tí nǹkan máa ń ṣe gan, a lọ gbé àwọn amáyà. Ìgbàgbọ́ ẹ̀ lọ á rẹ̀ lọ. Kí nǹkan wá wó ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀. Tó bá fi lè forí jẹ tí gbogbo Mùsùlùmí Yorùbá tó ní kápá láti lè ṣe kí ní ẹ̀ tí a ṣe. Torí iṣẹ́ èèyàn lélẹ̀ kò ṣiṣẹ́ Ọlọ́run. Ó ti fún wa lófin yẹn, àwa ní ká tẹ̀lé. Ẹ ṣé. Òun lè sọ pé torí pé òun fẹ́ rìn oṣù ìṣẹ́ wọn sọ pé Ọlọ́run wà kó wá díjú kó wà lọ sọ dáyé pẹ̀lú Ọlọ́run aṣọ òun. Ẹ ṣé gan, ẹ ṣé o, ó ti yé, ẹ ṣé, alhamdulillah. Ó yé wa. Hello. 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 Ayé sálà mẹ́jọ ta ló ń bá wa sọ̀rọ̀. Mọ̀sóòdì ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. Ok. Ẹ kú ètò alájì. Ọlọ́run ló ń tò.
Ọlọ́run bá pẹ̀lú yín yóò dúró tì yín o. Àmín Ọlọ́run. Agbára ọ̀tá ò ní ká yín. Allahumma àmín. Ẹjọ́ tí mo fẹ́ kó tún yí ọ̀pọ̀lọpọ̀ ní orí ètò nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn mùsùlùmí ní bá Tani Olohun jà. Mùsùlùmí ò bá Tani Olohun jà o, àwọn tó borúkọ wọn jẹ́ ni wọ́n bá jà o. Àbí? Torí pé Ọlọ́run ọba kì í sọba téèyàn tí ò lágbára. Ọba kì í fúnra rẹ̀ ní gbìjà ara rẹ̀. Ara tó sì ń gbìjà ara rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ló jẹ́ káwọn lọ́ọ̀yà kan mọ̀ ṣe mistake tán ṣe. Àbí? Torí pé tọ́lọ̀ bá fẹ́ fi ìyà jẹ̀rẹ̀ kì í ṣe pé yóò sọ̀kalẹ̀ wá. Ọlọ́run ní tí ń bú tẹ́lẹ̀ tí ń bú Ọlọ́run tí ń bú Ọlọ́run. Gbà tọ́lọ̀ ní òun fẹ́ fi ìyà jẹ ló fi ń ta máwọn tó wà láyé. Ọlọ́run ọba tó ní àánú rẹ̀ lọ́dọ̀ kó mọ́tà ìsànú ẹnì kọ̀ọ̀kan wa. Àdẹ́nà àwọn kan ń pè láti ìlú Èkó tí wọ́n máa ń sọ̀tọ̀ kú sọ̀bọ̀ ọ̀rọ̀ kan máa ń yà mí lẹ́nu ni. Àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ ni pé àwọn mùsùlùmí ẹnìkan nítorí rẹ̀ wò lù àsàlátù mọ́ láti ìgbà tó ti mú. Àsàlágẹ́dẹ́. Wọ́n àwọn ọ̀gá àyà inú aláìní làákà ìwọlélé kó má lọ mọ́. àsàlátù ó mì ń pé ọmọ tó ń sin gẹ́gẹ́ tẹ́lẹ̀ nìyẹn. Kó má lọ mọ́ ẹnìkan àwọn kan láwọn òṣè Islam mọ́ ká tètè máa lọ tèfètèfè. Bẹ́ẹ̀ ni káàmọ́ ìyá káàmọ́ àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ mùsùlùmí. Sáwà gàtẹ àmọ̀pá wà ní Islam tẹ́lẹ̀. Fọ́lọ́mù táwọn èèyàn ní ni wípé ọ̀rọ̀ tó bá jẹ́ páwọn ló ṣẹlẹ̀ tí ó ṣe é ṣe tó ṣe jù báyìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ kì í ti sàwọn ló ṣẹlẹ̀ sí. Tó bẹ́ẹ̀ bá fẹ́ dára ẹni lára yá lórí social media ìyẹn ló dára ẹni lára yá kì í wá ṣe pé kéèyàn máa ba orúkọ ọmọlàkejì jẹ́. Àbí o. Ọlọ́run bá pẹ̀lú ẹ ṣé gan sà, ẹ ṣé sà. Ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run ló mọ̀ bá fi kún yín. Àmín Ọlọ́run, ẹ ṣé gan sà. Àti ní tú ọlá aláhọ̀rọ̀ ọlá púpọ̀ sí ìlàbílà àdìgẹ́lásí. Ẹ ṣé sà. Alhamdulillah. Àwọn òṣè Islam mọ́ o torí pé ọmọ ta lọ́lọ́ dákun máa lọ. Hello? Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ tèmi ní Abdulhamid láti Ìlọrin. Ok. So, lérí ọ̀rọ̀ Tani Olohun. Ó yá. A wà pẹ̀lú yín sà. Orúkọ lérí ọ̀rọ̀ Tani Olohun. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, à ń gbọ́. Ṣé rí tábà ní Mùsùlùmí sọ pé kó wá bẹ̀bẹ̀? Náà. Tábà ní Mùsùlùmí kó wá bẹ̀bẹ̀ kò sẹ́ni kankan tó ní ìdí ẹ̀bẹ̀ rẹ̀. Tọ́ba wú kọ́ bẹ̀. Tọ́ba wú ọmọ bẹ̀bẹ̀ kọ́mọ gbádùn òde ọlọ́mọ mú wá nù níbẹ̀. Jíjẹ mú mu ọlọ́wọ́ mọ̀ sí rọrùn fún. Kọ́mọ bẹ̀bẹ̀ èmi ò sì gbà sẹ́ni kankan ló kó bá òun ní kó bára rẹ̀ lọ́wọ́. Òun láwọn ìtàn rẹ̀ síta pé kọ́mọ bá òun bẹ̀bẹ̀. Ń gbádùn àlàáfíà lọ́rin ní ẹjọ́ Àbí kó máa gbá tẹ́ra. Ẹ ṣé alhamdulillah wo àsìkò orun ti wọlé ẹ jẹ́ àpàdé lálẹ́ inshallah bí kudratillah. Ẹ má bínú ẹ̀yin tá bá lè gbé kọ́ọ̀lù yín mọ́ á pàdé ní alẹ́ inshallah bí kudratillah. Ojú òní tì wá ẹ ṣé tẹ́ join wa lọ́sàn yìí. Owó tá a rí máa pè àwọn kọ̀ọ̀kan privately ó kù 86,000 kí wọ́n bá wa fi owó kún wọ́n jọ ká lè tí a máa kó èèyàn fẹ́ nìyẹn láàárọ̀ ìkótẹ́ lọ́sán. Ọlọ́run wọlá Ànábì sallallahu wọlá bó ṣe tó nínú àánú ẹ̀. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar wa adkhilna jannata daraka daras salam tabarakta rabbana wa ta'alaita ya zal jalali wal ikram. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àdúà yín àgbà o ẹ pàdé àánú Ọlọ́run àti mi náà. Assalamu alaikum.